ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ mi o kí ni ẹ̀ṣẹ̀ Àṣàkẹ́ o tẹ́ ẹ fi ní kí wọ́n lọ rìpọ́ọ̀tù péèjì mi àti rọ́wọ́ yín o oníṣẹ́ yín ti jẹ́ o lórí péèjì Àṣàkẹ́ TV show ẹ̀yin ìgbìmọ̀ ọlọ́tẹ̀ ẹ̀yin olóṣèlú ẹ ti ní kí wọ́n lọ rìpọ́ọ̀tù mi mo ti rí ọwọ́ yín o ẹ̀yin ènìyàn wa ẹnìkan ò kí ń pohùn mágogo lẹ́nu ẹ lè pohùn mọ́ mi lẹ́nu nídìí òtítọ́ tí mo wà náà ni màá dẹ̀ wà ṣe bí ara àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ni ẹ wo ìrẹsì ní Renew Hope 2027 òun lẹ́rí tí wọ́n ń jà sí yẹn wọ́n ń pín ìrẹsì fún ará ìlú pẹ̀lú voters card ìwọ tó o bá ti ní voters card o ò ní gba ìrẹsì o wà àǹkárá o jẹsẹ̀ mọ́ ìjọ ò la fẹ́ ṣe yẹn dà so ẹni tó o bá ti ní voters card báyìí kò ní jẹun ebi ló máa pákú àwọn lẹ́ ń wò yẹn o àti 500,000 mat ìyẹn ni ẹni tí wọ́n fi ń kírun tí Ṣèyí Tinubu tó lọ pín fún wọn ní Òkè Ọya ẹ wo àtìjà àti gbogbo ẹ̀ ni wọ́n fi yanjú ẹ̀ àwọn tó gbé lọ́gán wọ́n lé wọn dànù ni òun lẹ bá wa ń wò yẹn so àwọn ọ̀rọ̀ wo ni mo wá ń sọ lórí ìkànnì mi tí ó jẹ́ ọ̀rọ̀ tó burú mi ò kí ń bú èébú ètò tí n bá ṣe mo máa mú evidence ẹ̀ wá máa mú ẹ̀rí ẹ̀ wá mi ò tí ì ṣètò rí pé mo kàn wá jókòó mo kàn ń rojọ́ màá mú wá màá sáàṣì fún màá Google ẹ̀ gan láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìròyìn yìí o ṣé lóòótọ́ ni kí n tó wá sọ̀rọ̀ lé lórí so ẹ̀yin tẹ́ wá kóra yín jọ tí wọ́n wá ní kẹ́ lọ máa rìpọ́ọ̀tù péèjì mi kí ni èrè yín kí lẹ fẹ́ gbà ń díẹ̀ ọmọ Yorùbá ó lágbára o ẹ̀yin ènìyàn wa orí ìkànnì Àṣàkẹ́ Akọ́mọlédè yìí ibẹ̀lẹ̀ ti máa rí wa báyìí ẹ bá wa subscribe ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ohun tí Àṣàkẹ́ gbé sọ́wọ́ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Àṣàkẹ́ ẹ̀yin ìyá Àṣàkẹ́ bàbá Àṣàkẹ́ ẹ bá Àṣàkẹ́ ẹ bá mi subscribe sórí ìkànnì tẹ́ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ eléyìí tá à ń lò tẹ́lẹ̀ ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run mo sì ń yanjú ẹ̀ mi tí ì yanjú ẹ̀ tán ṣùgbọ́n ó tà bá wá rí yanjú o ibi tẹ́ ti máa gbọ́ wà lélẹ́yìí ẹ bá wa pín ẹ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n gbọ́ káwọn èèyàn wa rí ẹ bá mi subscribe sí orí ẹ̀ mo fẹ́ jẹ́ kẹ́ bá mi yà wọ́n lẹ́nu ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Àṣàkẹ́ nìkan kan ló ní iṣẹ́ yìí gbogbo alájọ ní Ọlọ́run kan ń gba ẹnu Àṣàkẹ́ sọ̀rọ̀ láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ní gbogbo apáta iṣẹ́ kan náà lájọ ń ṣe ẹ bá mi subscribe sí orí YouTube channel yìí nítorí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ẹ̀yin kan ní owó ẹ lè fi owó yín kẹ́ fi gbéyàn sókè tàbí kẹ́ fi ran ọmọ ẹnìkejì yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ ní owó láti lè gbé ọmọ ẹnìkejì wálẹ̀ ó kù yín ó kù Ọlọ́run torí tẹ́ bá rántí ní ọdún tó kọjá àwọn kan ni wọ́n sọ̀rọ̀ tí wọ́n jáde wípé àwọn á lọ pín owó fún àwọn bloggers wọ́n ti pín owó fún wọn báyìí o àwọn bloggers tí wọ́n wá pín owó fún yẹn wọn ò ní kí wọ́n wá bú wa wọ́n ní kó máa gbé péèjì wálẹ̀ ni tó yẹ pé ìkànnì Àṣàkẹ́ ní number 1 eléyìí tí wọ́n gbé lé wọn lọ́wọ́ orúkọ àwọn tẹ́ ẹ rán níṣẹ́ orúkọ wọn wà lọ́wọ́ mi tó bá tó àsìkò màá gbé orúkọ wọn jáde ìjàngbara ni orí ìkànnì mi wà fún kì í ṣe fún politics kì í ṣe fún olóṣèlú so nígbà tí ẹ̀yin ti ń sọ̀rọ̀ òṣèlú yẹn tèmi ò dẹ̀ ti sọ̀rọ̀ òṣèlú yẹn báwo ló ṣe wá di wàhálà ó ṣe di wàhálà ó ṣe di pé a gbọ́dọ̀ gbé ìkànnì ẹ̀ wálẹ̀ gbogbo wa ò lè nǹkan tí ojú tẹ̀yin fi wo ọ̀rọ̀ kan lèmi máa fi wò ó ohun tó kọ wájú sí yín ó lè kọ ẹ̀yìn sẹ́lòmíì pé ẹ̀ ń sọ̀rọ̀ olóṣèlú yẹn mi ò sọ yẹn mi ò rò bó yẹ kó fa ìjà ó yẹ kó fa wàhálà mi rò bó yẹ kó fa wípé à ń fi ẹjọ́ ara ẹni sùn à ń fi ẹjọ́ ìkànnì ara ẹni sùn Yorùbá ṣe rí àwa ẹ̀yà Yorùbá nínú Nàìjíríà yẹn àwa la le jù àwa la burú jù Fúlàní àwọn ń pààyàn ṣùgbọ́n Yorùbá ló dìtẹ̀ jù tó bá ní ìran wo ló máa ń di ọ̀tẹ̀ gidi ìran Yorùbá ni òun nìkan tó ṣẹlẹ̀ yìí wọ́n kóra wọn jọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń fi ẹ̀sùn ìkànnì mi wọ́n fi ẹ̀sùn kan ìkànnì mi fún àwọn YouTube ẹyẹ ènìyàn wa ibi ilẹ̀ ti máa rí wa báyìí àwọn nǹkan tí èmi dúró fún leléyìí
kí ìyà má jẹ mẹ̀kúnnù, kí ìyà má jẹ ìran Yorùbá. Àwọn kan tí wọ́n ń dọwọ́ bò ká máa gbé síta. Wọ́n ní ìlú ti da, ìlú ń ṣiṣẹ́, àwọn olóṣèlú ń ṣiṣẹ́, ara ti rọ mẹ̀kúnnù. Ṣé ara rọ mẹ̀kúnnù? Ó lẹ́ ń wò yẹn o, mo ti mú fídíò wá o, fídíò tẹ́ bá wá rí yẹn. Ṣé ara bá rọ mẹ̀kúnnù, baálé ilé wọ́n máa pín indomie hóró 5, wọ́n á fi ilé sílẹ̀, wọ́n á fi ọ̀nà sílẹ̀, wọ́n á wá tò sínú oòrùn páwọn fẹ́ gba indomie. Wọ́n ti wá gba indomie yẹn pé wọ́n ti finú fídọ̀ fún wọn o gbọ́dọ̀ ní voters card. Ó lẹ́ ń wò yẹn, máa fi ohùn sí tẹ́ gbọ́. Baálé ilé, ọjọ́ wo la fẹ́ gbé irú ìgbé ayé yìí dá? Ọjọ́ wo la fẹ́ ṣe eléyìí dá? So iṣẹ́ ni àwọn adarí ni wọ́n máa ń pèsè sínú ìlú fún ará ìlú. Àwọn èèyàn bá ṣiṣẹ́, wọ́n á ra nǹkan tó wù wọ́n. Ẹlòmíì àgbàlagbà, kí ni àgbàlagbà fẹ́ fi indomie ṣe? Wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìkòkò. Ẹ wo arábìnrin yẹn, ó lóun dúpẹ́ o pé indomie dọ́dọ̀ òun o. So pé indomie lẹ́ fi ra ọjọ́ iwájú ọmọ òun 2027 election tẹnìkan máa wádì. Ṣé indomie yìí òun ni àwọn ọmọ òun fẹ́ jẹ títí lọ di 2027? Àbí indomie yìí ni ó fẹ́ yí ìgbé ayé àwọn ọmọ òun padà? Ìbéèrè ni. So láti 2023 tí kò ti sí oúnjẹ, tí economy gbogbo ẹ̀ ó wà in shambles, everything skyrocket, kò sí ètò ààbò, ó ti wá ń kù fẹ́fẹ́ báyìí. Ẹ wá ń pín carton indomie, ẹ̀ ń pín ti ṣúgà, ẹ̀ ń pín iyọ̀, ẹ̀ ń pín mangi. Wọ́n ò ṣẹ̀ṣẹ̀ máa pín àwọn nǹkan wọ̀nyí. Àwọn nǹkan tí wọ́n ń pín láti ìgbà yẹn náà lélẹ́yìí, tó jẹ́ wípé tó bá ti jẹ tán lẹ́yìn ọdún 4 báyìí, ìyà tó máa jẹ ará ìlú tó bá ti lè pín báyìí tán ti gbà á, ó ti di lẹ́yìn ọdún 4 míì kẹ́ tó ti rí irú ìpéjọpọ̀ yìí. So kí ló wá dé tí àwa ará ìlú tí a wá ro làákàyè wa ká ronú wípé ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dá? Ìyẹn ni àwọn ètò tẹ́mi ṣe o, wípé àwa la máa gbára wa kúrò lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú yìí. So ẹ̀yin ọ̀jẹ̀lú, máa pè yín ọlọ́jẹ̀lú o, torí ẹni tó bá ń ṣèlú, ìlú á da, ètò ààbò á wà, iná á wà. Ìyẹn làwọn olóṣèlú. Ẹ̀yin ọ̀jẹ̀lú tó yẹ pé ẹ ti mọ ọ̀nà tẹ́ gbà mú ará ìlú, ẹ febi pa wọ́n. Tó bá ti wá kó oṣù bíi mélòó kan tẹ́ ẹ nílò wọn yẹn, ẹ wá máa wá kó oúnjẹ síta, ẹ máa kó oríṣiríṣi síta. Ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dá? Yorùbá, ẹ jẹ́ ká ronú ara wa, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa o. Mi ò mọ̀ nǹkan tí mo ṣe fún yín o, tẹ́ni kọ́ lọ máa fi ìkànnì mi, kọ́ lọ máa fi wẹ́lọ̀, kọ́ lọ máa rìpọ́ọ̀tù ẹ̀ kiri. Ṣé ó ju ọ̀rọ̀ tí mò ń sọ lórí ẹ̀ yìí lọ ni? Ẹ ti rí mi tí mo bú èébú rí lórí ẹ̀. Èmi ń sọ̀rọ̀ ní pẹ̀lú ẹ̀rí mi. Tí bá sọ báyìí máa mú ẹ̀rí jáde, tí bá sọ sọ́wọ́ ọ̀tún máa mú ẹ̀rí ẹ̀ jáde. Èmi ò ṣètò rí láì fi ẹ̀rí ẹ̀ gbáǹdì. Mo ti jáde wá òun leléyìí o. Ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ ni? Ṣé irú ìgbà yìí ta fẹ́ máa gbé lọ leléyìí? Wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá, wọ́n sọ wọ́n di onífáìn bàrà láàrin ìlú. Fún tìyá yìí, ẹgbọ́n kan tó sọ wípé àwọn tí wọn ò bá ti dìbò fún ààrẹ Tinubu o, àbí tí ààrẹ Tinubu tí wọn ò fẹ́ jẹ́ kó wọlé o, nǹkan báyìí báyìí ló máa ṣe wọ́n. Ọlọ́run á bá aṣáájú jẹ́, ibi tó ní ó máa débẹ̀ wọn jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá ní kò ní débẹ̀, á ṣíyan láyé lọ gbọbẹ̀ lọ́rùn. Ìyá, ẹ̀yin lẹ máa jíyan láyé, lẹ máa lọ gbọbẹ̀ lọ́rùn, kò ní da fẹ́yìn àtàṣíwájú yín. Ṣé láìfù tẹ́ ẹ̀ ń live yìí lẹ́fẹ́ káwọn ọmọ yín máa live? Torí pé wọ́n ti fún yín ní gàrí pálí kan àti ìṣáná, ẹ̀dẹ̀ fẹ́ bàjẹ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. Ṣé wọ́n ní kẹ́yìn náà máa ṣiṣẹ́ ni? Ẹ wá kó gbogbo problem yín, ẹ wá kó lórí àwọn ọmọ. Àwọn ọmọ máa sáré lọ sáré bọ̀. Ẹ̀dẹ̀ ti fi ọjọ́ ọ̀la wọn, ẹ̀dẹ̀ fi gba gàrí àti ìṣáná pálí kan àti 200. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin lẹ máa jiyàn láyé, lẹ máa lọ gbọbẹ̀ lọ́rùn, because mi lè ṣépè fún àwọn ọmọ yín. Àwọn ọmọ yín wọn ò nẹ́ṣẹ̀ wọn tó ṣẹ̀ mí. Ẹ̀yin náà ẹ wo life tẹ́ live. Ẹ wo life tẹ́ live lẹ́ fáwọn ọmọ yín. Ó máa padà sórí yín. Torí ẹ̀yin tí ẹ pẹ̀lú àwọn tó ń bàálù yẹn jẹ́ leléyìí. Tó bá ti lè rí indomie fún yín, tó ti rí gàrí ike ọ̀dà kan fún yín, ó ti parí. Ẹ bá ti wá jẹ tán báyìí, ẹ̀yin náà lẹ ti wá bọ́ síta, wọ́n fi ebi ń pa wá o, ebi ń pa wá o. Ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ̀ ń gba oúnjẹ yẹn lọ́wọ́ wọn, ẹ ronú sí o. Ẹ gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn. Ẹ ronú sí pé ìgbà tẹ́ ẹ̀ ń gba oúnjẹ yẹn, ẹ̀yin lẹ ń ṣépè látàrí pálí indomie tí wọ́n fún yín, lẹ kí adúrú èpè yìí mọ́lẹ̀.
ẹ kí adúrú èpè yìí mọ́lẹ̀ ó lágbára o. Ẹ̀yin ènìyàn wa, mo ní kí wá fi àkókò yìí kí fi sọ fún wa ní wípé wọ́n kóra wọn jọ o, àwọn ìgbìmọ̀ ọlọ̀tẹ̀ wọ́n ní kó lọ máa rìpọ́ọ̀tù péjì Àṣàkẹ́ o. Tẹ́ bá wo ìkànnì yìí, ẹ̀kọ́ èdè Yorùbá ni mò ń kọ́ lórí ẹ̀. Àwọn ètò tí mò ń jù sínú TikTok tí mo ti ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá òun ni mo torí sí ìkànnì yìí. Ṣùgbọ́n nígbà tó yẹ pé eléyìí tá à ń lò tẹ́lẹ̀ mi ò lè upload, mi ò lè ṣe live show, mi ò lè ṣe kankan lórí ẹ̀ for now. Mo torí ní kí wá ta wá lólobó wípé ẹ wo wọ́n ti rìpọ́ọ̀tù péjì Àṣàkẹ́ o, ibi tẹ́ ti máa gbọ́ wa báyìí leléyìí o, ẹ bá wa pín fáwọn èèyàn wa o, kí wọ́n bá wa subscribe o. Ìkànnì tuntun yìí lẹ́ ti máa gbọ́ wa báyìí, ẹ bá wa pín. Nǹkan tá à ń sọ yìí ní dẹ́kun àti máa sọ wípé ọ̀nà àbáyọ fún ìran Yorùbá ò ní ká dá dúró. Torí pé mi ò ti sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú yẹn, òun ló jẹ́ kí ẹ lọ rìpọ́ọ̀tù mi. Ẹ̀yin olówó igbó tí ń ṣílẹ̀kùn fólè tó jẹ́ wípé owó tẹ́ ẹ ní kẹ́ ẹ fi fàyàn wálẹ̀ ni, ẹ ní owó láti gbé ọmọ ẹgbẹ́ yín sókè, láti fa ọwọ́ ènìyàn sókè, ṣùgbọ́n ẹ lè san owó fún àwọn èèyàn wípé kó lọ máa report. Èrè wo lẹ fẹ́ gbà ń díẹ̀? Kí lè rè yín? Ẹ̀dẹ̀ ní ẹ̀ ń jìjàǹgbara. Lára wa náà ni o, àwọn ló ń ṣe iṣẹ́ yẹn o, pọ̀ tó bá jáde tó ń sọ̀rọ̀ ẹ ní èèyàn ti tán. Ó kù yín, ó kù Ọlọ́run. Ọlọ́run ó máa ṣèdájọ́ fún oníkálukú. Ẹ kú iṣẹ́, ẹ continue. Ọlọ́run á pín yín lérè ẹ̀. Ẹ̀yin ènìyàn wa, èmi náà ni o, ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Odùduwà á gbé wa o, láṣẹ Èdùmàrè. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí, ẹ tẹ notification bell yín o, tó máa dún pẹ́kẹ́. Àṣàkẹ́ akọ́mọlédè, bóyá a máa wá padà yìí, a lè fi sí Àṣàkẹ́ oníwèé ìròyìn, Àṣàkẹ́ international. Wọn ò fẹ́ gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn. Àwọn nǹkan wọ̀nyẹn òun ló ń dá rúgúdù sílẹ̀. Wọ́n tẹ̀ fẹ́ gbọ́ Àṣàkẹ́ akọ́mọlédè torí ní ọjọ́ kìíní àná sọ kí ló ń kàn, èdè wo ló ń kọ́. Àṣàkẹ́ akọ́mọlédè la wá padà sí yìí. Ẹ ṣé gan ni, ẹ bá wa subscribe, ẹ bá wa pín kó kàn àwọn náà, àwọn ìyálóde ẹ bá wa pín kó kàn wọn. Elédùmarè á ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan ni, ká nípàdé ayọ̀, ire o. President Tinubu palliative don finally reach my side. Hey, may we see wetin dey inside. But that one no mean say I wan vote o. That one no mean say I wan vote. But may I see wetin dey there. E don finally reach my side too. May I see am. Wetin dey there. I no fit use small food collect my children future for my hand. Noodles. 1, 2, 3, 4. Ó pọ̀ fún Gagaban. Golden Mon. Twist. Yẹn náà tún wà okay. Wheat. Àwọn nǹkan tó wà nú ẹ̀ nìyẹn o. Wheat 1 kg. Semo 1 kg. What is this? Wow, peanut butter. How to find peanut butter? Oh, lele. Òróró. Mo bí golden penny ló gba kíní. Pé gbogbo product golden penny ló kó sínú ẹ̀. Everything is all about golden penny. Gari, golden penny again. Golden penny. Now they plan with Tinubu, they run this our country. Golden penny butter. I'm a jet because na still my money. I dey pay tax. What was the last thing there? What is this?
golden penny náà tún ni golden penny náà tún ni òun ni eléyìí all purpose baking flour tèmi ẹ jẹ́ baker òun ni ẹja tún wo pálí kejì pálí kan lélẹ̀ ó ti tán nǹkan tó wà ní pálí kan lélẹ̀ òun náà ló máa wà ní kejì ṣá.